gbogbo ẹ̀yin tẹ́ gbowó lọ́wọ́ bandits pátápátá wọ́n ṣe giveaway tẹ́ gbowó lọ́wọ́ wọn ayé yín ti bàjẹ́ ìkan lára yín tóun náà gba 100,000 naira lọ́wọ́ bandits ẹ gbọ́ testimony tó give ní àná ó yẹ gbọ́. gbogbo ibikíbi tẹ́ bá ti wò mí mo ní kí n wá fi àsìkò yìí jẹ́wọ́ fún yín ni so lóòótọ́ àwọn bandits èmi náà mo come across orí FIP mi wọ́n wà lórí live ní àná yẹn jẹ́ on the 6th àti on the 7th báyìí so wọ́n ṣe live wọ́n lè ní mo yé wa pé àwọn máa fún ẹni tó bá ti follow àwọn máa fún ní owó so èmi náà dẹ̀ follow wọn wà láàrin àwọn tí ó follow àwọn bandits mi wípé àwọn àwọn òbí yára pẹ́ nìyẹn kàn tó láti cash fund gbà mo follow máa yẹn ọmọ kékeré náà tiẹ̀ ní young boy so mo gbowó yẹn tán báyìí ní email wọlé ẹjọ́ ọmọ Nàìjíríà ẹjọ́ ẹ ṣàánú wa o ẹ ṣàánú mi o $100 million náà ní kí n mú wá o $100 million náà ní kí n mú wá báyìí o ẹjọ́ ẹ ṣàánú mi o èmi náà gbowó mo wà ní life lánàá yẹn o ẹjọ́ ẹ ṣàánú mi o 100,000 náà fún mi o bò mo ti gbowó yẹn báyìí direct báyìí ni mo rí email direct báyìí padà náà ní kí. ó túmọ̀ sí wípé gbogbo owó tó bá yẹ pé owó náà ti gbowó lọ bandits tí ẹ ti ta tí bá ṣe wípé ẹ ní làákàyè ìsí àtòsí bá yín fínra bandits tí wọ́n ń pa wá tí wọ́n ń jìyàn ń gbé táwọn ọmọ kéékèèké léńgéléńgé wà lábẹ́ wọn báyìí tí a ti mọ bá ṣe gbà wọ́n lẹ̀ tíjọba ò tí ì lójútùú sí wọ́n wá ṣe giveaway fún yín ẹni kẹ́ tẹ àkáàtì nọ́mbà yín síta wọ́n fún yín lówó ẹ̀yin náà dẹ̀ ń gbà ẹ̀yin náà dẹ̀ ń fún ẹ̀ sẹ́ǹdì àkáàtì nọ́mbà sí bandits wọ́lọ́run Nàìjíríà sà bandits tí wọ́n tó jẹ́ pé ó ti di ogun fún Nàìjíríà báyìí àti ìròjútó ẹ̀ wọ́n tó wá sí live TikTok wọ́n ṣe giveaway fún ọmọ Nàìjíríà wọ́n ṣe giveaway fún yín ẹ̀yin náà dẹ̀ send account number sí wọn ẹ̀ send account number ti bandits ok sí irú ẹ̀ tán fún 100,000 yìí ẹgbọ́n tó sọ ẹ̀wọ̀ ìtàn ni mo máa san ọlọ́mọ tẹ̀ sí ń wò torí èṣù lówó tó lo ẹ̀ ò tiẹ̀ sí lọ́run láì gbà yẹn bóyá ọlọ́run wọ́n mọ̀ jẹ́ra kò bá o èṣù lówó àbí nígbà téèyàn bá ń gbọ́ 500,000 100,000 téèyàn dẹ́ ní 5,000 lákàntì ṣé èèyàn ló ní fẹ́ dọ́gbọ́n sọ pé bóyá kó náà fi ṣe tẹ́tẹ́ kó náà send account number olú ẹ̀ wá ríru owó bẹ́ẹ̀ wọ́n ní kó lú ẹ̀ mú 100 million naira wá èmi tí ń léèyàn ẹjọ́ ta ni ó fún mi ní tí ń sì ta gbogbo ẹ̀yin tí ẹ̀yin náà ẹ rí pé lè ti jẹ́wọ́ rẹ̀ gbogbo ẹ̀yin tí bandits bá fún lówó tó ti ń threaten yín pé kẹ́ ẹ̀ san iye kan ẹ̀ tè mọ́ jáde o káwọn mọ̀lẹ́bí yín tè mọ́ mọ̀ pé ẹ ti dáràn o fúnra ilé ló dáràn sínú ayé ara rẹ̀ o mi ò rí bú o ìsí àtòsí tó wà Nàìjíríà ló fà á o àwọn olórí wa tí wọn ò tètè wá tún ṣe sọ̀rọ̀ ajé ilẹ̀ Nàìjíríà tí wọn ò wá tún ṣe fáwọn ọ̀dọ́ láti ṣiṣẹ́ ń ló farú eléyìí o púpọ̀ àwọn èèyàn ni wọ́n lọ léèwé wọ́n ní sàtífíkẹ́tì lọ́wọ́ ṣùgbọ́n wọn ò ríṣẹ́ so ẹni tí ò dẹ̀ ríṣẹ́ tó náà dẹ̀ ní òun tó náà wá kọjá níbi tí bandit ti ń ṣe giveaway tí kò ní paste account number síta ìní ọ̀ràn tó wà nílẹ̀ fáwọn eléyìí ní ìsìnbáyé kọ́lọ́nsà náà wà níbo là ń lọ. Àwọn tí wọ́n dẹ̀ wà ń bẹ̀ principal ti sọ̀rọ̀ lánàá wọ́n tún ti gbé kámẹ́rà sí lójú wípé kì í ṣe òfin sẹ̀ríà lórí káwọn máa ṣe táwọn ṣe o kò dẹ̀ kí ń ṣe wípé bóyá kéèyàn ṣe mùsùlùmí àbí kéèyàn má ṣe mùsùlùmí lórí káwọn ṣe táwọn ṣe bí ó ṣe wípé àwọn èèyàn àwọn tó wà ní kọ́sítọ́dì ìjọba nínú prison ni àwọn ní kí wọ́n túlẹ̀ àṣírí yẹn wà láàrin àwọn àtijọba àtàwọn kò wá yẹ kó wá jẹ́ wípé àwọn ọmọ tálíkà ni ó mọ̀ jìyà kò yẹ kó jẹ́ wípé àwọn aráàlú lámọ̀ jìyà tó báńdíìtì àtijọba jọ fàpọ̀ láàrin ara wọn ó lágbára kọ́lọ́n ṣàánú wa ìwọ tó ti gbowó báńdíìtì àwọn mọ̀lẹ́bí ẹ̀ pé ó ti dáràn o
ló ti fọwọ́ ẹ̀ fa jọ̀gọ̀dì tó wẹ̀ ò tó ti fọwọ́ ẹ̀ fa o. ọlọ́mọ ṣeun tó lé ò sí online gbà yẹn bóyá táwọn ìgbà yẹn mo wà ní oko Ìdànrè. Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi ẹ ṣeun o.